jíire o ayabọláwùmí kẹ́hìndé balance bọ́wọ́ ẹ̀mẹ́ ẹ̀kọ́ jíire bọ́wọ́ àrẹ̀sà ẹ̀kọ́ jíire bọ́mọ bàbá àtọ̀dá bá ti jíire àbùsẹ́bùsẹ́ adára lẹ́wà obìnrin òkú ọdún òkú yẹdùn òpọ́dún ayọ̀ ló mọ̀ ń bá wọn ṣe ìran ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún ayabọláwùmí o omi tètè nínú afárá àfìbò tó tètè ẹ̀ nísàlẹ̀ èrú tètè wọn lágìyàn ọba tó tètè ẹ̀ lókìtì ayabọláwùmí kẹ́hìndé balance tètè ẹ̀ láàrin ọmọ adarí mo bọ́ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó jẹ́ òrọ́dún mo pọ́ mo bẹ ní àmọ́rí ọ̀wọ̀ bí ìran àdúdú máradán arẹwà lóbìnrin arìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn ayabọláwùmí o ẹgbẹ́ ọmọ kúkú dùn ọ́ ẹni bí ló fẹ́ kí aládé orí rẹ lọ́nà mi dé gbàgede alájì táyé balance ọlọ́dúnkẹ́ wá bá mi kí wá bá mi gẹ̀ ẹ́ aya mi olólùfẹ́ mi ìyá àwọn ọmọ mi ó pín náà nílò lé lọ́dún kan nílé ayé foríjì gbogbo tọ́ kọ́ ọmọ ṣe fọdún èyí tá a ṣe mọ́ ọmọ bàbá àtọ̀dá nílùú Ìbàdàn mo pọ́ ọjà abá níṣẹ́jà àwọn bàbá rẹ̀ ọmọ Ìbàdàn nílé Olúyọ̀ lẹ́mọ̀ jẹ́ gbúyọ́mọ̀ fi kára ń fọ́rí mu Ìbàdàn májàmọ́jà ti kára wájú lẹ́rú Olúyọ̀ lẹ́nìyàn ọmọ gbọ́sẹ́sẹ́ ogun tí ò ní sá Ọláwùmí o ọmọ gbẹ́yàyà ogun tí ò níyà òkè kúrúkú ní bàbá yín bíbọ̀ tàbárí ìgbósùrú ní bàbá yín bíbọ̀ ológun Ìbàdàn bẹ̀rẹ̀ lọ́jọ́ ogun ọmọ yadé nìyẹn ọmọ yadé ológun Ìbàdàn ìlú Àjò ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrì lójú ògbó bọ́sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ògúnmọ́lá ti tọ́kọ̀kọ̀ ó sáré àgbàlá abábẹ́ nídòpọ̀ ẹlòmíì lọ èyí ló máa rògbé mọ́ ilé tó ògbóyòkè ọmọ àríkẹ́yàn gbọ́ngàn òjò láró mi wẹ̀ nílé àrólú owó olófin ògbójò sọ̀bọ́yọ̀kẹ́ ọmọ kí ẹ̀yìn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọmọ wájú ológbòjò ìgbà ẹ̀gún ni ẹ̀yìn ológbòjò ìgbà ẹ̀gún ni ọ̀tún ológbòjò ìgbà ẹ̀gún ni mọ́wọ́kẹ́ mọ́wọ́lẹ̀ Ọláwùmí o èyí ò rí fi tí wọ́n kẹ́gbẹ̀rún eégún sí mọ́ ológbòjò ní yín sọ̀bọ́yọ̀kẹ́ ọmọ àríkẹ́yàn gbọ́dọ̀ láró mi wẹ̀ nílé àrólú Ìbàdàn kúrẹ́ bíbí ò lẹ́gbẹ̀yà lọ́rùn àrólú owó tó ní ìdáná kálukú lọ́jọ́ yẹ lójú mọ́tàmí ẹlẹ́yẹ lẹ́yìn tẹrútọ̀ wọn láyé kò ń hun àṣèjì rẹ lómi abùmùbùwẹ̀ nílẹ̀ Ìbàdàn mọ́tà wọ́n ní wálé ayé kámọ́ láàrùn kankan lára ìjà gbọ́rọ̀ láàrùn Ìbàdàn ó kárẹ̀ láyé òtí wá sọdún èyí náà wá ṣe tẹ̀mí sí i ayabọláwùmí kẹ́hìndé balance ti fẹ́ nílùú New York ni mò ń pẹ́ rí hun ó ti sọdún èyí náà wá pẹ́ bí mo pẹ́ ti ń pẹ́ wá dàgbà bí ẹ̀rọ àgbà ń nìyí afúnlẹ́yìn ijú olójú èdè arẹwà lóbìnrin wọ́n wá dàgbà nílé ayé ó ní dàgbàyà mo pẹ́ ìjìrẹ́ nìyàn ará àsọkùn ẹ̀dùn wẹ́rẹ́ ti ṣeré orí igi ọmọ àtàtà ti ṣeré lẹ́lẹ́ bùnmi bẹ́ẹ̀rẹ̀ lé ìmí ń padà lẹ́yìn rẹ̀ dẹ̀dúnjọ́ bí òbẹ́ ti sì gbẹ́kẹ́tẹ́ òbẹ́ sílé alákìsà ló sọ wọn dó nígbà sọ nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀dúnjọ́ bí wòlé olówó kò lọ owóde ọlọ́lá kò lọ Kẹ́hìndé olórí ìrobìnrin ọwọ́ wòlé alákìsà ló sọ wọn dó nígbà sọ ó ti wá sọdún èyí náà Ọlọ́run ò ní tẹ́ ọ Ọlọ́run ò ní mú ọ Ọláwùmí o kò wá sí bó bá ti pẹ́ nílé ayé tó Ọlọ́run ò ní jó okú máa lójú ó ní mọ̀sàrẹ́ ọmọ wá dàgbà wá dògbò nílé ayé oní ọkọ rẹ aládé orí rẹ ìfẹ́ ayé rẹ gangan alájì táyé balance òun ló ní wá mọ̀ kí ọ dáadáa ó ní kí ọbẹ̀ ológun ẹ̀rú ó ní kí ọbẹ̀ ológun ìwọ ọ̀fà olóòtú sọdún èyí náà ó wá ní fọdún èyí sáàsì mọ́ ọmọ òníkú mọ́ lọ́wọ́ ọkọ̀ òníkú mọ́ lórí ayabọláwùmí kẹ́hìndé balance wọ́n wá dàgbà nílé ayé Ẹlẹ́dùmarè wá nípa ọ̀dẹ́kun ó ní bùbìrì bìrì kọ́ báwọn jíjọ ẹ̀sìn ayé onífẹ̀ẹ́ gbàgùn wọn ló ń jẹ́ èdè Ìbàdàn nílé Olúyọ̀ lẹ́yìn yóò máa fi ìkara ń fọ́rí mu ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn ayabọláwùmí ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn Kẹ́hìndé wọlé mi dèmí o ọmọ òkè Kẹ́hìndé wọlé mi dèmí o ọmọ òkè Ìbàdàn ògbókò yín rí ògbókò yín rí ọmọ Ìbàdàn fẹ́gbẹ́ nìkan kan ògbókò yín rí láéláé aládé orí rẹ ló ní wá mọ̀ kí ọ aláṣẹ àtolùdarí
orí táyé interlink limited lónìí máa kí ọ dáadáa olówó oríire ni wàá ṣèbí wàá tún sá ọmọdún o ayábọ́láwù mi o kẹ́hìndé balance àṣẹ ìsà